tímọ́tímọ́ làwa fi tì ẹ̀yìn ríro gbọ̀njọ̀gbọ̀n nǹkan oṣù tí ó ṣe déédéé fọmọbìnrin làwa fi tì ìmọ̀kẹ́lura. òdodo ọ̀rọ̀ bómi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lògùn ìbílẹ̀ làwa fi tì wú jẹ̀díjẹ̀dí tí gbòǹgbò ẹ̀yìn romẹ́yìn dúdú ti kàjẹ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe déédéé dàbò múnira dání gbogbo ọlọ́mọkùnrin tó ti dakúrẹ̀ tẹ̀lé làwa fi tì ó tó lára sọ bí ẹni sọ gbàdójúlówó ọkùnrin ìkókó ẹ tún wá gbọ́ o làwa fi powder tì náà lọ dára fáwọn tó ń wojú olúwa fọ́mọ làwa fi tì tẹ́ ti mọ̀ bí àwọn owó náà ló tún yíra padà dé pẹ̀lú agbára lápọ̀tún làjọ NAFDAC ṣèjẹ́ ló tẹ̀ gbà làwa fi tì ló ń jáde láti Sulawok Tradomedical Nigeria Limited tẹ́wà ní ẹgbẹ̀jẹ́ aláwòye villa làkà òkété bálẹ̀ ìjẹ́rù nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Abraham Adesanya shopping complex lẹ́yìn onípànù police. ọ̀rẹ́ rẹ̀ ti gbọ́ láti ẹnu àwọn èèyàn wa yẹn kí là ń sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ ti tòní a sọ̀rọ̀ lórí lawafin tí a fi ewé àti egbò tí a fi ṣe wo ẹ̀rì bá ń sọ̀rọ̀ ó kàn máa yàwọn ìlẹ́nu pé kí ló dé lawafin ọlọ́gbọ́n lawafin oògùn tó dáa ni tí kò yẹ kí ìdílé kankan kó mọ̀ ní tẹ́ bá ti wá ní onípáúdà yìí onípáúdà lọ́wọ́ kọ́ jáde gbàtàwọn yẹn wá ní ẹ dákun torí àwọn ọmọ kéékèèké ẹ dákun ẹ ká làwọn wá fi sí tólómi rẹ̀ náà ní ẹ ká wá wo gbogbo nǹkan tá ń jẹ ní ìsìn ẹ wò nǹkan tá ń jẹ tá a bá jẹun tán gbogbo ara kan dídí gbogbo ara kan ṣe gbogbo kò sí nǹkan tá ń jẹ tí ò ní ṣúgà jẹ̀díjẹ̀dí àwa stọ̀ sí gbogbo ara ẹlòmíì àwa dìde yóò wọn ní ẹ̀yin máa ro mí o obìnrin tó bá ṣe kinní kan ẹgbẹ́ kinní kan ṣùgbọ́n tó bá ti gbé lawafin tó bá ti gbé lura wàá ṣe gbèsè ní wọ́ọ́rọ́wọ́ gbogbo ẹ̀yìn ro mí inú mi ẹ̀rí pé ikùn mi ga tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn ẹ̀rí pé ó ṣe kí ni ẹ̀rí pé ó ti lọlẹ̀ lawafin ó ní olóbi ẹ̀ náà ní ó ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ó ṣiṣẹ́ dáadáa adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ tí ẹ pè wá lánàá lórí lawafin wo ẹ ká jókòó dáadáa àwọn èèyàn máa pè wọlé ẹ̀gbọ́n wa dáadáa tó wà ní Amẹ́ríkà tí wọ́n ti lo lawafin yìí tó ti lo àwọn egbòogi wa àti bẹ̀ wọ́n wọ́n máa pè wá wọlé tó bá ti tó àsìkò èèyàn náà máa pè tẹ́ máa béèrè lórí lawafin tí a rí lawafin yìí ọlọ́gbọ́n lawafin mọ̀ dáa ó dáa àdúgbò lọ́wọ́ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá ìmọ̀ ìjìnlẹ̀ lórí ewé àti egbò tí wọ́n fi ṣe egbògi jáde ẹwọ bàtà ti ṣe egbògi jáde ó ti pẹ́ ẹ tún wá wò ó á ní egbògi tí ò dáa ni àwọn èèyàn ní máa bọ̀ wìtìwìtì àwọn tó ti rọ́dà fún lawafin lẹ́nu àná sóní mo sọ̀rọ̀ 100 nǹkan tó kàn sùn mí ni wípé gbogbo àwọn tá a jẹ́ ọmọ tá a jẹ́ bóyá tá a wà ní Èkó Ọ̀yọ́ Ìbàdàn tá a gbé kínní àwọn ìlú òyìnbó àwọn ni wọ́n mọ iyì rẹ̀ jù torí àwọn náà wọ́n dà fún ayédákun báwo la ti fẹ́ rí ṣe kínní kan báwo la fẹ́ ṣe kínní kan báwo la ti fẹ́ ṣe kínní kan tá a rẹ̀ sí kínní tá a rẹ̀ ń pààkì ẹ̀ fún wọn tí wọ́n rẹ̀ sí kínní tí wọ́n rí gbà lọ́dọ̀ wọn irú ìta sẹ́ǹdì ní àárọ̀ yìí wọ́n ti pè mí lọ́sẹ̀ wípé wọ́n ti dìlífẹ́ rẹ̀ fún àwọn arúgbálẹ́wọ̀ àwọn tó wà lábùjá náà wọ́n rà dáadáa làwọn àfikún sẹ́ẹ̀ tí ò lè lò ọmọ kékeré lè lò àgbàlagbà lè lò ọkùnrin lè lò obìnrin lè lò àgàgà àwọn ọmọ kéèké ń ní ọmọ kéèké ẹ bá ti ra sí ẹ ra kọ́ọ̀pù kan ìdérí rẹ̀ ẹ̀rọ fún àwọn ọmọ lẹ́nu àwọn ọmọ yẹn máa agbára wọn ò lè egun wọn ò lè ẹ̀wọ̀n kọ́tà àwọn ọmọ yẹn jẹ wọ́n ẹwà àwọn oúnjẹ tí wọ́n jẹ káwọn máa dárúkọ oúnjẹ wò ṣùgbọ́n tó bá ti lè lò yóò flush gbogbo inú wọn kò ní sí jẹ̀díjẹ̀dí kò ní sí kankan lára wọn tẹ̀sígbọ́ lawafin ògùn tí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì tí wọ́n sì. yóò yẹ lẹ́nu pé mi ò tiẹ̀ dárúkọ ẹ má bínú ohun tó bá dé òní orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip náà ní orúkọ tèmi ẹ má gbàgbé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì l'Ógbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n gbé wa jáde àrẹ̀gbẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá adúpẹ́ àmọ́lóore gbogbo ẹ̀yin tẹ́ subscribe sórí YouTube channel wa adúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ like page wa adúpẹ́ ẹ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ wá wò wá yóò dára fún yín
kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fún yín ẹ tún máa bá wa ṣe ẹ máa bá wa share ẹ máa bá wa share ẹ ṣe ń share ẹ máa like ẹ tún máa lọ sórí orí YouTube channel wa náà ẹ máa subscribe sórí YouTube channel yẹn ẹ máa like ẹ dẹ̀ máa comment ẹ bá ṣe ń ṣe yóò dára fún yín ẹ dẹ̀ ní fọwọ́ yín ẹ ní fi gbọ́mọ sí ẹ ká tún dátọ́ mi díẹ̀ ẹ ká dátọ́ mi ẹ ká dọ́ ẹ. tẹsán nílùú Èkó nílùú Ìlọrin ẹ̀wẹ̀ Sulawesi Tradomedical Nigeria Limited Akiba. tábà ti dátọ́. jẹ̀díjẹ̀dí yóò sì mọ́ tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ Lawafin ẹ̀yìn ríro kanjọ̀kan nǹkan oṣù tí yóò ṣe dédé fọmọbìnrin Lawafin ìkọ̀kẹ́lura. òdodo ọ̀rọ̀ bọ́mi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lògùn ìbílẹ̀ Lawafin wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ẹ̀yìn romẹ́yìn dúdú ti kàjẹ̀gbọ̀n ibà ti rọ́gọ nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe dédé dàbò múnira dání gbogbo ọlọ́mọkùnrin tó ti dakúrẹ̀ tẹ̀ ní Lawafin ó tó lára sọ bí ẹni sọ gbàdójúlówó ọkùnrin ìkókó ẹtú wá gbọ́ o Lawafin powder tea náà lọ dára báwọn tó ń wojú olúwa fọ́mọ Lawafin tea tẹ́ ti mọ̀ bí àwọn owó náà ló tún yíra padà dé pẹ̀lú agbára lápọ̀tún làjọ NAFDAC ṣe jẹ́ ló ń tẹ̀ gbà Lawafin tea ló ń jáde láti Sulawesi Tradomedical Nigeria Limited sẹ́wà ní ẹgbẹ̀jẹ́ aláwòye bílà làkà òkè. ó tọ́ ni ọ̀rọ̀ rẹ ti gbọ́ làkà òkété òun náà ni àwọn bàbá wa wà gbogbo ẹ̀yin tẹ́ wà l'Ógbómọ̀ṣọ́ àbí tẹ́ wà l'Ọ́yọ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ ti máa rí ra ṣùgbọ́n fún gbogbo ẹ̀yin tẹ́ wá ń pè wá tẹ́ni ẹ̀ ń bọ́lẹ̀ ti fẹ́ ríra ẹ kàn nọ́mbà tí mo fẹ́ pè yìí ẹ mọ̀ pé nọ́mbà yẹn ẹ kàn lọ sí orí WhatsApp yìí nǹkan tẹ́ ẹ fẹ́ pírò tẹ́ ẹ fẹ́ ẹ kàn mẹ́sẹ̀jì ẹ̀ sí orí rẹ̀ 090 20 17 1999 090 20 17 1999 orí WhatsApp náà ni ẹ̀ka mọ̀ kátà need ibẹ̀ náà ni a ní ẹ mọ̀ pé àti ní ẹ mọ̀ pé wá o àti ọ̀fìn pé ẹ mọ̀ pé ẹ̀ka máa test ẹ máa send message nǹkan tí ẹ bá ti fẹ́ àbí ká máa send message sí wa lórí Facebook báyìí a máa dá yín lò ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè tó bá tásìkò àti jẹ́ kí ẹ pè wọlé ẹ sì kí ni ẹ láǹfààní àti pé kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ní sẹ́yìn pé product ó pọ̀ wájú kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí. Lawafin herbal mixture Lawafin ògbókan kí ètò kí. bẹ́ẹ̀ni olóòwò fídí ní iṣẹ́ Lawafin herbal mixture lọ́dọ̀ ara ó yọ rárá fọ̀dọ̀ tí ara mọ̀ kankan ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbáraẹni tó ro ní gbòòrògbò ìfúnpá gíga ibà táífọ̀ì ara ò jí pépé àbí òmòkun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí kò sọ èyí ṣe ségesège Lawafin herbal mixture ní kóòlò nàdàkìlù ló tẹ̀ gbà ilé-iṣẹ́ Sulawesi Pharmaceutical Nigeria Limited ó wà nọ́mbà 1 Ewu Olóyè Street ìtàsọ́ni ṣàgámù ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin herbal mixture táwọn tẹ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ̀rà ó ṣe wà ní páúdà ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara. bẹ́ẹ̀ sì wà ní páúdà ló wà lólómi bíi ti Lawafin bí ó ṣe jẹ́ lọ́jọ́ títò nínú yẹn ẹ má gbàgbé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì wọ́n ní ká kí yín pé ẹ ṣe pé àwọn ọmọ lóore o gbogbo ẹ̀yin tẹ́ pé àwọn gbogbo ẹ̀yin tẹ́ sọ pé bàbá àmọ́ tí rí pé àti pé látọ̀sẹ̀ tó kọjá ẹ wò ó rí bẹ́ẹ̀ ni èrò pọ̀ tó wà tó ṣùgbọ́n ẹ sàmúwò rí láìpẹ́ láì jìnnà ẹ ti máa try ẹ máa pe bàbá àbí ọ̀rọ̀ tẹ́ bá ní fún bàbá nọ́mbà tá a pè yẹn ẹ drop message síbi bẹ́ẹ̀ bàbá máa reply yín àwọn tó wà ní Ìkẹrẹ bá ṣe kí ni wọ́n máa reply yín ẹ wo lọ́jọ́ tó ní. ọkùnrin tó lè tàdé ló pé káàdé lójú iṣẹ́ kò lè dági mọ́ ìlú dáadáa kò lè dalẹ̀ mọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀n. nǹkan ọkùnrin kéré lórí ẹ̀ lọ àlùjọ gbọ̀ngàn ní solution sọ̀rọ̀. ó kárí ọkọ mi ó tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti rí àwọn ọkùnrin tó yà kílà látà dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gbọ̀ngàn náà alcoholic bitters lágọ̀ ara. olómi ẹ̀ wá ọlọ́tí ẹ̀ náà wá méjèèjì ló ń ṣiṣẹ́ bí àyà lágọ̀ ara. ó ń mára gba yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni. bí nǹkan ọmọkùnrin bá kéré lọ́jọ́ orí ẹ̀ lọ. àlùjọ gbọ̀ngàn náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé. ọ̀pá ìhun náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà máa ṣínà bọ̀lẹ̀ tàbí elégbé nígbà bẹ́ẹ̀. àlùjọ gbọ̀ngàn náà alcoholic bitters iléeṣẹ́ Sulawesi Pharmaceutical Nigeria Limited tó wà ní
nọ́mbà 1 ewu olóyè street ìbásọ́ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń pẹ̀lúsẹ̀ tó tó ń pákéjì ẹ̀ tẹlifon 07049765304 bẹ̀rẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńlá tó wà lágbègbè rẹ̀ ní mọ́tò àwọn alágbàtà jákèjádò Nàìjíríà àlùjọ gángan non alcoholic bitters ìwọ́n ẹgbẹ́rún kó gbàgbó kọjá bẹ́ẹ̀. ẹ wo àwọn ọkùnrin àlùjọ gángan ó ní àlùjọ gángan oríṣi méjì ni ó ní ọlọ́tí ní olómi ní ìwọ gbọ́ mi àwọn ọkùnrin tí ò bá lè gbọ́ obìnrin kó mú obìnrin kóbìnrin ké yéé ọ̀rọ̀ ayé wa ó ní àlùjọ gángan tí tó bá ti mú báyìí tára ó rire gbọ̀n torí kò sí bó ti fẹ́ ṣe tó bá móbìnrin tó bá kẹsẹ̀ kan sùn obìnrin ò ní pẹ́ tó bá lọ́jọ́ kejì ṣùgbọ́n torí ẹ̀ ní àwọn bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ náà ti fi ó kan kó èjì tó ti ja ewé papọ̀ ó ní ìwọ tó bá láìkí ọtí ọjà lo olómi ó ní ẹgẹ́ mi náà já jẹ́ ń gbèrúra kó bá dàbí pé ó ní ẹgẹ́ mi náà já kẹ́mi náà gbèrúra. Ya bí tá a bá ti ń ṣe wọn náà láti ń jẹ ó tọra eléyìí ti lọ́nu eléyìí náà kú ọbẹ̀ tí bá délé lálẹ́ ìyàwó mi kẹran torí mo ti gbáradì báyìí ẹ wo ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn tó wá kéré jọjọ orí lọ ọlọ́gbọ́n kan tó nílùú ni àlùjọ gángan ni àlùjọ ọgbọ́rúkọ ẹ̀ àlùjọ gángan lu obìnrin kójó gángan gbogbo ẹ̀ tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ ẹ ti jẹjẹkújẹ tẹ́ wá sọ wípé nǹkan ọmọkùnrin yìí kò ṣe dáadáa ẹ̀sùn ẹ bá àwọn òyìnbó láìkí èèyàn dúdú tó yẹ pé dákọ fún wọn tí wọ́n ké tí wọ́n ní my dear ó káre kò sí ẹ̀tọ́ lákàtí wọ̀ ilé fún ọ ṣùgbọ́n pàtó bá ti gbé òwò lẹ́ẹ̀kan tó lè ná tó bá ti rẹ̀ tó bá ti mọ̀ báyìí ajá máa gbó ẹni ọ̀rọ̀ ayé wa o Láwáfín wà ń bí àlùjọ gángan ẹlú ẹjọ ẹ̀kan ọkùnrin nìkan ló lè lò obìnrin ò lè lò ó ọkùnrin ló wà fún wípé ẹ̀yìn wá ń ru ẹ̀yìn ọ̀pẹ́ ẹ̀yìn gbogbo ẹsẹ̀ wá ń ru ẹsẹ̀ wá sí jẹ̀yìn ẹsẹ̀ ẹ̀gbọ́n ni ẹ̀gbọ́n bí ẹ̀gbọ́n mi Wálé promo ẹ̀gbọ́n bó ṣe ké ni ẹ̀gbọ́n bí Wálé promo bó ṣe gbọ́ lẹ́ka gbọ́ ẹ̀ka tó gbọ́. Orin tó lè dábì pé máa ti dọ́nu iṣẹ́ kò lè dábì bọ́ọ̀lù dáadáa kò lè dábẹ̀ kọ́tẹ́ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀. Ìgbọ́n ọmọ kékeré yọjọ rí ẹ̀ lọ́wọ́ àdúgbò gbọ̀ngàn ní solúsọ̀ sọ̀rọ̀ rẹ̀. Ó kárí ọkọ mi ó tí mo ṣe máa ń gbà sí ẹnìyẹn. Ó ti rí àwọn ọkùnrin tó yà kíla la dáadáa mọ̀ wípé kárakára iṣẹ́ àlùjọ gángan náà àgọ́ ní gbígbà síláwọ̀ ara. Olómi ẹ̀ wá ọlọ́tí ẹ̀ náà wá méjèèjì ló ń ṣiṣẹ́ bí àyè àlágbó ara. Ó ń bára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni. Bí nǹkan ọmọkùnrin bá kéré lọ́jọ́ orí ẹ̀ lọ. Àlùjọ gángan náà àgọ́ ní gbígbà sí kò gbẹdúrà kò dúró déédéé. Ọ̀pá ìhun náà tọ̀tọ̀ọ̀tọ̀. Wà á máa ṣínà bọ̀lẹ̀ tàbí elégbé ní bàbẹ́. Àlùjọ gángan náà àgọ́ ní gbígbà. Iléeṣẹ́ Suwalot Pharmaceutical Nigeria Limited tó wà ní nọ́mbà 1 ewu olóyè street ìbásọ́ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń pẹ̀lúsẹ̀ tó tó ń pákéjì ẹ̀ tẹlifon 07049765304. ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yẹn láti ẹnu ẹ̀gbọ́n mi Wálé promo ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yẹn ẹ wo láìpẹ́ láì jìnnà mo ti mísì kọ́ ẹ̀gbọ́n mi tó wà ní Amẹ́ríkà ẹ̀yin èèyàn ẹ máa pè wọlé tá máa béèrè lọ́wọ́ yín tá bá ti wá béèrè lọ́wọ́ yín á fún yín ní ẹ̀bùn mọ́ gbàgbé Láwáfín wà ń bí olómi àlùjọ gángan ọlọ́tí oní olómi alẹ̀tún lóògùn kan tó wà ń bíbí mò ń bọ̀ mi ò tí ì dé lórí
lórí rẹ̀ ṣùgbọ́n ẹ ká ṣe báyìí bóyá ká gba ìpè ẹ̀gbọ́n mi yẹn ẹ ká gbà pé wọn láti Amẹ́ríkà ẹ̀yin yẹn náà máa pè nọ́mbà tí ẹ máa pè sí 090 20 17 19 99 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 090 20 17 19 99 òun náà ni ẹ máa pè sí bá a ti wá sí yẹn àwọn máa retí kọ́ ẹ̀gbọ́n mi tó wà ní Amẹ́ríkà tí kọ́ wọn bá ti wọlé òun náà ni wọ́n máa gbé ká gbọ́ káwọn náà tiẹ̀ sọ̀rọ̀ lórí àwọn product pé báwo ni wọ́n ṣe ń gbádùn àwọn product yìí sí ní Amẹ́ríkà pé báwo ni ẹ jẹ́ ká gbà kó fóò yẹn dáná ẹ fún mi fóò tí màá fi ṣe ẹ dákun ẹ bá mi èwo ni ká fi pè èwo ni ká fi gbà pè ẹ ká fi eléyìí gba ìpè ẹ̀gbọ́n mi ẹ ká fi eléyìí gba ìpè ẹ̀gbọ́n mi wọlé wọ́n ẹni tẹ́ fẹ́ pè wá ẹ má gbàgbé 090 20 17 1999 òun náà lè fi máa pè wá tí ẹ fi máa pè wọlé ẹ ká gbọ́ ìpè ẹ̀gbọ́n mi láti ìlú òyìnbó ẹ ká gbọ́ ìpè wọn á retí ìpè wọn o ẹ má gbàgbé wípé bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sonígbọ̀wọ́ ètò yìí a lè ti sọ fún ẹ kàn ọ́dà fún tẹ́ bá ọ́dà fún gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ product wa ti dẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí kó tó tó aago 8 wọ́n ti gbà àwọn tó wà lóṣogbo náà product wa ti dé ọ̀dọ̀ wọn ní òní àwọn tó wà ẹ̀gbọ́n mi ti pè láti Amẹ́ríkà ẹ ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ hello ẹ ká sọ́sọ́ lẹ́wà ní àbá àárọ̀ àbọ̀ ọ̀sán àdúgbà wo lẹ́wà gbogbo ibi tẹ́ ẹ bá wà. ẹkú ọ̀lẹ́ o. Olúwa ló ṣètò ẹ dákun gbogbo àwọn ọmọ Nàìjíríà. àwa ń sinmi lọ́wọ́ ní báyìí o. ẹ̀yin sinmi lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà wọ́n ń gbádùn yín báyìí ǹjẹ́ ẹ mọ oògùn kan tó ń pè ní àlùjọ gẹ́gẹ́. àníkàwọ́ ni nípa kódọ́tì ní tí polówó àwọn ọmọ Nàìjíríà ni o. báwo ló ṣe rí l'Amẹ́ríkà ìgbà kọ́dà yìí tí mi respect ó ṣe láwáfí yẹn ó ṣiṣẹ́ kárakára ni. láwáfí ṣiṣẹ́ kárakára. ó ṣiṣẹ́ kárakára. sáwọn òyìnbó ń gbádùn rẹ̀. ẹ̀wọ̀n kọ́lọ́mọdé ọdún bẹ́ẹ̀ sàásán ti di lọ́wọ́ báyìí. ẹ wá gbọ́ ẹgbọ́n mi oògùn kan náà wà tẹ́ máa ròyìn product wà kan wà tẹ́ máa ròyìn àbújọ gẹ́gẹ́. yóò tẹ̀ lọ́wọ́ bóògùn ṣe ń jẹ́ tọ́ lọ́hùn tílé ọ̀la bá ti mọ́ gbára ó ti wà lọ́nà báyìí ṣùgbọ́n onúkó dé ọ̀dọ̀ yín ní alẹ́ yàbí láàárọ̀ ọ̀la. torí àwa ti wà ní 7 o'clock ní ibi tá a wà báyìí. ẹ ti wá sí yóò ti tètè tẹ̀mí lọ́wọ́ nídàájí. ẹ mọ̀ wọ̀rí yóò ẹnu ọ̀nà yín náà ibi tẹ́ ti máa kó yẹn náà máa bá òní wọ́n máa bá yín já sí. bàbá. àdúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ tí ń pò níbi la wa sí àtàlùjọ lọ́yọ̀ ká bá wa tẹ̀síwájú láti máa ṣe láwọn nǹkan bẹ́yẹn wọ́n rẹ̀kù wà ní títà wà dáhùn. ó dájú. oúnjẹ Áfíríkà jẹ oúnjẹ àwọn ìwọ ló pọ̀ jù táà jẹ. bàbá ẹ tiẹ̀ ní sùúrù náà ẹgbọ́n kan tí mo fẹ́ sọ ẹgbọ́n àlùjọ gángan tẹ́ ẹ bá lò ó báwo lẹ ṣe máa ṣe pẹ̀lú àwọn òyìnbó. àlùjọ gángan tí bá ti lò láàrin 1 minute báyìí gbogbo ara ló ti dé ní wọn. gbogbo àwọn òyìnbó bàbá gbogbo àwọn òyìnbó tó jẹ́ ọmọ gbogbo àwọn òyìnbó tó jóbìnrin ẹ ti fẹ́ láwọn tán.
bẹ́ẹ̀ni àwọn ìbò ń lé ní káàkiri ní ìgbésẹ̀ pọ̀gbọ́n dá fún wọn báyìí. bàbá ẹ máa rọra o ẹ kì í. nìkan ló máa wọ ọ̀rẹ́ mi kan wá lọ sí ìtòrè ìgboro tó yíjẹ́ bó yẹ tọ́lá bá lóòótọ́ àwọn olóòótọ́ ẹ̀jọ̀ ẹgbẹ́ bí ó ṣe tètè tẹ̀ wá lọ́wọ́. yóò tẹ ẹ bàbá sólómi lẹ́yìn fẹ́ràn ní àbọ́lọ́tí. bẹ́ẹ̀ni. èwo lẹ́yìn fẹ́ràn náà nẹ́tíwọ̀kì yìí o sólómi lẹ láìkì ni àbí ọlọ́tí. ṣé olómìnira tẹ́lẹ̀ sí mi níta yẹn olómìnira tẹ́lẹ̀ sí mi ní láti. olómi ìbàdàn yóò láìkì ọlọ́tí nù. ẹ̀ẹ́dì méjèèjì báyìí. ó dà. ọ̀rẹ́ yín òyìnbó bàbá ọ̀rẹ́ yín òyìnbó tá a sẹ́ni. àbá o ó dá ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ̀gbọ́n mi tó bá tún dìgbà míì a tún máa kàn sí ẹ ṣeun adúpẹ́ ọ̀rọ̀ náà láti gbọ́ láti ẹnu ẹ̀gbọ́n mi àti Amẹ́ríkà òní àti ìlú òyìnbó òní ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ nípa àlùjọ gángan àlù àjò àwà gan. ọkùnrin tó lè tàbí lè fẹ́ dáhà ní tó fi ṣe kò lè dági bọ́ọ̀lù dáadáa kò lè dàdẹ̀ kọ́tẹ̀ ọ̀hún. Precious. ọkùnrin kẹ́lẹ́ yọ̀yọ̀ orí ẹ̀ lọ. àlùjọ gángan ní solution sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni ọkọ mi, ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yá àwọn ọkùnrin tó yàgé lára tá a dá wọn wípé kárakára ní sàlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wá ọlọ́tí ẹ̀ náà wá méjèèjì ló ń ṣiṣẹ́ bí àyíra lágọ̀ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré lọ́jọ́ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìhun náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà máa ṣínà bọ̀lẹ̀ tàbí elégbé nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters sílẹ̀ wàá máa síná bolẹ̀ ni wàá máa síná wàá síná bolẹ̀ àlùjọ gángan àlùjọ gángan àlùjọ gángan àlùjọ gángan. ẹ wo gbogbo ẹ̀yin tí ẹ wò wá ẹ jẹ́ ká gbọ́ àwọn béèrè àbí kí àwọn èèyàn pé kí wọ́n pè wọlé ká béèrè lọ́wọ́ wọn kí ká béèrè lọ́wọ́ wọn ká jẹ ẹ̀bùn àti la máa fún àwọn èèyàn ní ẹ̀bùn ní ọjọ́ ti tòní. ẹ wo owó wà ń bí wọ́n ní ká fáwọn èèyàn lówó bàbá wa Suleiman Ẹgbẹ̀jì àwọn ni wọ́n kówó kalẹ̀ owó ní wọ́n ní ká fún àwọn èèyàn wọ́n ní ká fún wọn ní owó wà wọ́n ti ní ká fáwọn èèyàn lówó ṣùgbọ́n mi sọ fún wọn mo ní owó kọ́ làwọn ọmọ Nàìjíríà ní ìdí lórí bíbí bí ara wọn ṣe máa ta pépépépépépé ẹ̀dá ìsàn bá ṣe tẹ́ bá fún lówó sóde rówó náà ṣùgbọ́n ẹ ká fún wọn lóògùn tó ẹ̀ ní bàbá wa Suleiman Ẹgbẹ̀jì náà fi ní pé àsìkò tá a wà yìí o ẹ ká ṣe bonanza ní àsìkò bonanza láwà yìí oògùn yìí ò ní ètò ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtijáwó rẹ̀ wálẹ̀ gbogbo àwọn product ẹ̀ wò yìí àtijáwó wọn wálẹ̀ dáadáa ẹ̀yẹ kan pé 090-2017-1999 ẹ kàn send message sórí WhatsApp kẹ́ bèrè nǹkan tí ẹ fẹ́ lórí àlùjọ gángan pé gbọ́mi kò sí ráìsàn tó ń ṣe tó wà ní àgọ́ ara táàdógún rẹ̀ nílé iṣẹ́ wa ẹ ká pọ̀ nǹkan táwọn èèyàn fẹ́ sọ ẹ káwọn èèyàn pè wọlé ká pọ̀ nǹkan tí àwọn èèyàn máa sọ àbí káwọn ẹ̀bùn ti wà pè wọlé tó bá ti pè tá bá ti béèrè ìbéèrè lọ́wọ́ ẹ tó bá ti gbà béèrè àwọ̀ òru á béèrè pé àìsàn wo ló ṣe ọ́ ìwọ tí ẹ̀ kọ́kọ́ wọ pé ẹgbẹ́ èèyàn márùn kọ́kọ́ pè wọlé tí èèyàn márùn bá ti pè wọlé á fún wọn tó bá ti ẹ̀kọ́ tiẹ̀ ti pè wọlé náà á ti ẹ̀kọ́ ti ṣe fún wọn náà ó yá hello ẹ rárá o ẹ máa kó fọ́gàmù náà. Olúwa ló ṣe àdúgbò o tí a gbọ́ pa iléeṣẹ́ Solarwork Nigeria Limited tí a gbọ́ pa bàbá wa Suleiman Ẹgbẹ̀jì tí a gbọ́ pa product wa yìí tí a gbọ́ pa àwọn product wa yìí. Ibi tẹwà ẹ wà ẹ kò gbọ́ yí dáadáa ìkọ̀rọ̀ yín dáadáa. Nẹ́tíwọ̀kì ni ẹ fún mi fún nẹ́tíwọ̀kì yẹn ni. Ìlú wo lẹ́wà? Nìjẹ́ lẹ́wà. Talẹ̀ nílé kó ká tiẹ̀ fún ní lawafin. Talẹ̀ nílé kó ká fún ní lawafin. Torí ẹ̀yin lẹ́yìn ọkọ̀ pè ká tiẹ̀ fún ní lawafin.
ṣé làwọn fún olómi la fẹ́ ní àbí oní powder ẹ̀ á ṣe program lọ́wọ́ ni. ó dá tẹ́ bá tún lè pè wọlé òun náà ni ẹ ti gbọ́ yẹn ṣùgbọ́n ẹ bá mi kọ́ kalẹ̀ o láti Niger ni wọ́n ti pè wá yẹn a ti fún wọn ní lawafin olómi kan a fún wọn ní 1 stone a fún wọn ní 6 a fún wọn ní àlùjọ gángan tó bá wọn náà kọ́ pè wọlé a fún wọn ní àlùjọ gángan a fún wọn ní páàkì kan ẹnìkan máa gbé lọ a fún wọn kẹfì lè mọ̀ pé àtọ́bẹ̀ iléeṣẹ́ wa àtọ́bẹ̀ ẹ yẹ kí àwọn èèyàn ẹ yẹ kí wọ́n tún pè wọlé ká béèrè ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn tuntun wà mẹ́ ta ló wà mẹ́ o. ẹ ká sọ. ẹ pẹ̀lẹ́ sọ ẹ kọ́ tààrọ̀ sọ. àtàrọ̀ nìyẹn o. ẹ sọ mo rí nọ́mbà yín ní YouTube ní lórí program tẹ́ ṣe pẹ̀lú màmá. Hello, nẹ́tíwọ̀kì ni o ẹ dákun àwọn tó bá ń wò wá ẹ jẹ́ kí orí prógrámù la wà ẹ bẹ́ẹ̀ ká máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ prógrámù míì àwọn prógrámù míì ti kọjá prógrámù yìí la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí i pé a máa sọ wípé kẹ́yìn lè rí nǹkan wò mo la fi máa ń káàkiri mo la fi wà pẹ̀lú yín àfẹ́kẹ́ bọ́ sórí channel yìí kẹ́mọ́ rí nǹkan wò àfẹ́kẹ́ bọ́ sórí YouTube channel wa kẹ́mọ́ ṣe kí ni kẹ́mọ́ rí nǹkan kan wò àfẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ni a fi wà fún yín ó dá ẹ jẹ́ ká ṣe báyìí ẹ ká bọ́ sórí 1 stone 1 stone ẹ gbọ́ èmi ò mọrú malaria mi ò mọrú àìsàn tó lè pè ní malaria tó jẹ́ fòníkú fọláńdé orí wa ń fọ́ mi ẹ̀yìn wa ń dùn mí ara mi ò yá kinní kan ó ní 1 stone ni tó bá ti gbèrúra ọlọ́run bó ti tán ara ti yanu tó bá ti gbèrúra ó tanu 1 stone bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ òun ni wọ́n ṣe tó bá dọ̀la á ní kí bàbá wa gangan náà pé kí wọ́n pè wọlé tó bá pè wọlé á jẹ́ kí wọ́n bá gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ lórí àwọn pródọ̀tì yìí kí wọ́n dẹ̀ ṣàlàyé àwọn pródọ̀tì yìí fún wa dáadáa tó bá ti dọ̀la gbogbo sí kẹtọ̀ náà á ní kí bàbá káwọn náà pè wọlé live and direct ní á ní kí bàbá pé kí wọ́n pè wọlé pé kí a gbọ́ wọn. ẹ wo lẹ́ẹ̀kan sí ìwọ tó bá fẹ́ ra àwọn pródọ̀tì wa ibikíbi tó bá wà ó máa tẹ̀ ọ́ lára 090 20 17 19 99 ẹ fẹ́ ọ̀dà àwọn pródọ̀tì wa ibẹ̀ ni ẹ máa bá sí a ní káwọn èèyàn tiẹ̀ wọlé ká ní kán tiẹ̀ pé wọlé yẹ̀ wò ná báwo la ṣe lè pín ná 2 3 4 5 èèyàn alákọ̀ọ́kọ́ 5,000 1 2 3 4 5 èèyàn lẹ́ẹ̀kejì 5,000 1 2 3 4 5 èèyàn lẹ́ẹ̀kẹta 5,000 ẹ má bínú bàbá èmi náà fi lè ra dátà èmi náà fi ra dátà ìyẹn mẹ́ta tó bá pè wọ́n yẹn á fún wọn ní 5,000 á béèrè lọ́wọ́ wọn á fún wọn ní 5,000 á fún wọn ní bónọ́sì nìyẹn 090 2017 1999 hello hello ẹ gbà mí o ìpè mọ̀ ń jápè ní o ìpè ń jápè ní o ìpè ń jápè ní o ọ̀dà tàbá sì lè kúrò lórí ètò kéèyàn kankan mọ́ pè wá lórí owó yìí ká mọ́ pè wá lórí owó yìí mọ́ ìyẹn ti kọjá nù ìyẹn tún di ìgbà míì ó di ọjọ́ rẹ̀ ẹ má gbàgbé àlùjọ gángan àlùjọ what àlùjọ gángan olómi wa làwàfín kò yẹ kí ilé kankan kó mọ́ sí kiri ẹ wo ó dìgbà míì ó tún di ọjọ́ rẹ̀ orí kọ́ńtẹ́bí òyípadà ọmọ ọba Abíọ́dún Kẹ́hìndé Philip ó ní orúkọ tèmi èmi lọ sí ibi tí wọ́n ti bí mi gbogbo lọ nísìn ṣé kí n lò ó kí n jẹ ewé méjì ewé kàtẹ́wé kan kí n jẹ àpapọ̀ kémi náà kí n lọ bá ara mi lọ́dọ̀ bàbá mi lọ́gbọ̀wọ́sọ àbí kí n lọ sọ́dọ̀ kábíyèsí
olúrẹ̀sì ọ̀fìrẹ̀sì ṣé ká lọ bẹ̀ ní àbíbo ká lọ ẹ̀wò kò síbi ẹ̀ka táwọn fẹ́ lọ àwọn àwà pẹ̀lú yín pẹ̀lú yín ẹ̀wò ó ní bàbí odòjọ́ rẹ̀ Precious ọmọ dáadáa dúdú yẹmí adúgbò náà gba àwọn tájọ mú ètò ìwá sí ojú mú màá rọ yín mo rí òyìnbó mi létí ẹ̀rọ tí orúkọ rẹ̀ bẹ́ẹ̀ dákun ẹ̀rọ mi létí orúkọ rẹ̀ ẹ̀rọ mi létí my favour favour mi ó wà bí pẹ̀lú mi àwọn omidan wa nìyẹn mo lè kí ọ̀gájú àwọn nìyẹn mo kí gbogbo àwọn tí a jọ wà bí lọ́jọ́ tèmi ó tún dọ̀la ìlú wo lánàá lọ́la yẹn náà ó a máa wà ní sàwọ́ àwọn gá sàwọ́ la máa wà kí ṣe pé wọ́n ṣe ọdún kínní wọn o ṣùgbọ́n a wà lọ́dọ̀ bàbá wa Ifá mẹ́ẹ̀ká polówó wọn ìsàlẹ̀ kó dọ̀la ẹ máa gbóhùn kátà bá ṣe lọ́dọ̀ wọn ẹ máa rí wò live and direct lẹ máa rí wa wò lọ́la láti aago 10 lẹ ti máa rí bọ́n ṣe ń bọ àwọn odò yẹn bọ́n ṣe ń bọ àwọn Ọ̀ṣun bọ́n ṣe ń bọ Ṣàngó tán ṣe àwọn oríṣiríṣi nǹkan ìṣẹ̀ṣe ni wọ́n ṣe àwọn ọ̀nà tí àwọn nǹkan yẹn lọ́la ẹ máa rí wa níbi ẹ wo ó di gbà míì ó tún dọjọ́ rẹ̀ ó dàbọ̀.